ṣé iṣẹ́ tí mo fẹ́ drop lónìí ọ̀nà méjì ló pín sí bọ̀ sórí alákọ̀ọ́kọ́ ń bẹ ìwọ tó jẹ́ wípé ilé olórogún ló ti lọ́kọ fẹ́ pé ìyàwó kejì àbí ìyàwó kẹta àbí kẹrin ló ṣe torí mẹ́lọ Ọlọ́run wí lọ́dọ̀ àwọn mùsùlùmí Christian náà dẹ̀ ti ń fẹ́ ìyàwó méjì ń sìn fẹ́ pé fẹ́ káwọn ọmọ ẹ̀ là kán lálà yege ìwọ ló níṣẹ́ àbí ìwọ tó jẹ́ wípé bóyá o fẹ́ dira fún ọmọ ẹ̀ka lẹ́lẹ̀ dọ̀jọ́ iwájú sódà apá tó ò ní ká apá ọ̀rẹ́ ò ní ká lẹ́pà àwọn amọ́niṣe ni àìfàìmọ́niṣe ni wọn ò ní rí tọ́mẹ́ ẹ ṣe pé tí ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá gbé báyìí ààrẹ ló fi máa nà ìwọ ló ní iṣẹ́ yìí ayé ìgbà kan àwọn bàbá ńlá wa wọ́n máa ń sín gbẹ́rẹ́ fọ́mọ àti kékeré báyìí náà ti máa ń dìjà fọ́mọ kalẹ̀lẹ̀ wọn ò ṣe mọ̀ sí a lot of people ò kí ẹ̀ mọ̀ ó dẹ̀ sí láwọn kankan tó ti ṣe fún àwọn ọmọ yẹn láti ké that's why ẹ lọ check àwọn fourth generation àwọn yẹn lówó lọ́wọ́ wọn tètè kú ẹ lọ wo ayé ìsìn àwọn tán jẹ́ ọ̀dọ́ olówó wọ́n ètè ń kú dànù wàgbọ́n pẹ́ lómi lásídẹ́ǹtì wàgbọ́n pẹ́ lómi ṣe gbá asẹ́ni lórí sẹ́mi lórí inú wọn ni ẹlòmíì wà tó yẹn pé kì í ṣe pé bóyá àkọlé Ọlọ́run ni àwọn asẹ́nilérí náà ṣẹ́ wọn lórí bóyá láàrin ọ̀tá ni o bóyá láàrin family ni o a lot of ways wọ́n fi máa ń ṣẹ́yàn lórí aṣẹ́ni lórí ò ní ṣẹ́ mi lórí wọn dẹ̀ ní ṣẹ́ àwọn ọmọ yín náà lórí ìwọ ló níṣẹ́ yìí àgbàlagbà náà lè ṣe òbọ̀ ọmọ kékeré àti kékeré ló ti dáa jù tán pé àti kékeré báyìí wọ́n ti máa ń pẹ̀ka oko iṣẹ́ tèmi gan ṣe fẹ́ jẹ́ mi ni kò dẹ̀ nira rárá ẹ lọ bá mi wá epo asín tí wọ́n yọ kankan lára ẹ̀ tí wọ́n yọ eyín ẹ̀ tí wọ́n gé anything lára ẹ̀ ẹ lọ bá mi wá epo asín yẹn àti àdí ẹ̀yàn ó ti tán epo asín àti àdí ẹ̀yàn epo asín yẹn ẹ máa lọ tó máa kúnná àti fún o àtẹ̀dọ̀ ẹ̀ àtẹ̀yìn gbogbo ẹ̀ pátá lẹ máa gún tẹ́ ẹ̀ bá dẹ̀ lè gún ẹ lè kàn géwé pẹ́ǹkẹ́ ẹni tí ó bá ní ẹni tó bá ní kórìíra ò lè ṣe o torí àti fún àtẹ̀dọ̀ àti gbogbo ẹ̀ pátá lẹ máa lọ tó máa kúnná ẹ wá mix ẹ̀ mọ́ àdí ẹ mix ẹ̀ mọ́ àdí kí wọ́n máa fi pawó ẹni bẹ́ẹ̀ lára bóyá ọmọ ni o ẹ máa fi pa lára láti kékeré kódà ọmọ 3 months lè lò ọmọ 6 months lè lò ọmọ ọdún kan lè lò tó bá sì kéré ẹgbẹ́ iṣẹ́ yẹn fún wọn kan máa lò lọ títí tó máa fi tí iṣẹ́ yẹn bá ti wà lára wọn tẹ́ pé ẹyọ kan náà ti tó tẹ́ bá ti lò tán fún wọn náà ó ti tán nìyẹn ẹ fi pa wọn látòrí dé sálẹ̀ ìjọ tí nǹkan kọ́kọ́ fẹ́ lò fẹ́ jẹ́ tèmi gan ọmọ mi báyìí ó ń bó ṣe ń ṣe lélẹ̀ mo ní yóò wà wọ́n bá ní ká mú òní ọ̀la la máa mú ni tí ọmọ kékeré bá ń lò gan ìgbà mi báyìí ọmọ mi lè sùn látàárọ̀ ọ̀dàlẹ̀ ìbí gbọ́mọ̀ pé oògùn ló wà lára ẹ̀ kí wọ́n ọmọ yẹn wá dàgbà tán sí kẹ́nìkan wá wò bó yóò fẹ́ ṣiṣẹ́ kan fà bóun fẹ́ ṣe nǹkan fún un wà láìtàláì kò sẹ́ńtọ́ lọ́rùn ò lè mú o tọ́lọ̀ bá dẹ̀ fẹ́ múyàn náà èèyàn náà ló fi máa ṣe sábà gbẹ̀mọ̀ ìpọ̀wọ́ tó lè ka èèyàn dẹ̀ lè ṣe fàgbàlagbà náà bá kékeré ló ti máa ń dáa jù sódà ó ti máa wà nínú ara wọn kán tó dàgbà ẹ lọ dánṣẹ́ ìwò kò sí àní àbí ń bẹ torí àwọn èèyàn kan wà tó yẹ pé especially máa wà nínú àwọn family tó bá jẹ́ ilé olórogún àwọn ẹlòmíín máa ń dìbìlì gbòkè ọmọ àwọn ló dàgbà ọmọ àwọn ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣoríire tọ́mọ àwọn ò bá ṣoríire ọmọ ẹlòmíín ò lè ṣoríire kò dẹ̀ jọ bẹ́ẹ̀ torí Ọlọ́run ló pín nǹkan rẹ̀ ó jẹ́ ẹ̀gbọ́n mi ò ní kó lówó jù mí lọ ó jẹ́ àbúrò mi kò ní kí n lówó jù ẹ lọ báwọn èèyàn kankan wà tẹ́ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti ń gbòkè ó dà pé wọ́n ti ń rí future ọmọ yẹn wọ́n mú kúrò lẹ́nu gbọ́ tó bá fẹ́ kán mọ́ ọmọ ẹ̀ kúrò ńlẹ̀ tó fẹ́ ká ṣẹ́yìn lórí ṣọ́mọ ẹ lórí tó fẹ́ kó jẹ́ gbà tí
tẹ́ pé tó bá ń jẹun ọmọ báyìí wọ́n máa ń pẹ́ alágbájá máa ti ń jẹun ọmọ àwa yòókù wa ń kọ́ àti mọ̀ tá a ṣe fún tó bẹ̀ yé kí mọ̀ ọ̀tá ṣe lórí ọmọ ìwọ ló ní iṣẹ́ yìí. ṣé tí wàá rẹ́lẹ̀ kejì tó dàbí ẹ̀sìn pé àgbàlagbà náà lè lò ìyẹn ò sẹ́ni náà yín lówó rárá. ẹ lọ wá èédú tó máa fi ń dáná ẹ lè mú tìdí àrò náà bọ̀ tìdí àrò yẹn ló dáa jù. ká lọ́kùnrin ni ẹ mú 7 ká lóbìnrin ni ẹ mú 9. èédú yẹn tẹ́ bá ti gẹ̀ẹ́tì ẹ lọ wá ike tẹ́ fi máa ń wẹ̀ péèlì ni ọ bọ́kẹ́tì tẹ́ bá fi máa ń wẹ̀ ẹ gẹ̀ẹ́tì ẹ bu omi sínú ẹ̀ kó kún. ọmọ kékeré náà lè lò kódà ẹ lè fi san ọmọ oṣù 9 lára ẹ lè fi san ọmọ oṣù 3 kò sẹ́ni tí ò lè lò bẹ́ẹ̀ má lò fún bébì torí ara wọn sì máa ń rí àti sí àwọn nǹkan kan torí kòkòrò or anything. ẹ bá ti gẹ̀ẹ́tì omi tẹ́ fẹ́ fi wẹ̀ péèlì ẹ bu omi yẹn sínú péèlì. ìjọ́ tó òrùn bá mú ni kẹ́ ẹ ṣiṣẹ́ yìí ìjọ́ tí òrùn bá mú ni kẹ́ ẹ ṣe. So after that èédú ìdí àrò mo ti sọ ká lọ́kùnrin 9 ká lóbìnrin 7. ẹ wá lọ wá ọsàn wẹ́wẹ́ òròǹbó wẹ́wẹ́ 3 ká lọ́kùnrin 3 ló lò ká lóbìnrin 3 ló lò iye tẹ́ bá lò fún kékeré náà lẹ́ lò fàgbàlagbà tó bá ti di bí ọsàn wẹ́wẹ́ yẹn. ẹ máa kó èédú yẹn sínú omi ẹ máa mú ọsàn wẹ́wẹ́ yẹn ẹ máa gé sí méjì ó máa jẹ́ 6 báyẹn ẹ fún sínú omi yẹn ẹ fún dáadáa ẹ dẹ̀ lè jù sínú ẹ̀ náà bọ̀ kẹ́ kọ́kọ́ fún kẹ́ tó jù sínú ẹ wá gbé síta fún wákàtí 3 ẹ set time after wákàtí 3 ẹ jẹ́ kó jẹ́jọ́ tóun máa mú dáadáa ni o lẹ́yìn wákàtí 3 ẹ gbé wọlé kò sígbà tẹ́ lè wẹ̀ bọ̀ ẹ fi sanra ni tẹ́ bá dẹ̀ fi sanra ẹ má lo tówẹ̀ láti fi nura torí tówẹ̀ gan mọ́ bá ṣẹ́ jẹ́ tówẹ̀ tẹ́ pé gbà tó ń ṣe nǹkan oṣù o ti fi nura tówẹ̀ tẹ́ pé ìgbà tó bóbìnrin lájọṣepọ̀ o ti fi nura kó tó wá mú tówẹ̀ náà kó tó wá fi nura lẹ́yìn ìgbà tó bá wọ iṣẹ́ tó fẹ́ ba iṣẹ́ jẹ́ mọ́ra lọ́wọ́ ni. wá tówẹ̀ mọ́ lo tówẹ̀ ju tówẹ̀ nù tẹ́ bá ti wọ ẹsẹ̀ gan ẹ wá ti wá tówẹ̀ yẹn mọ́ fi pamọ́ ẹ má fi tówẹ̀ nù ẹ má lo cream ẹ jẹ́ kó gbẹ bẹ́ẹ̀ ìwẹ̀ kan péré ni tó bá ti wà ní ara ẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè mú tọ́lọ́run bá dẹ̀ fẹ́ mú yàn èèyàn náà ni ó fi ṣe bá sábàbí gbèmípa gbára ọ̀tá kankan lè mú ẹni bẹ́ẹ̀ mọ́ tábà ní ká mú ní ọ̀la la máa mú ẹ lọ dánṣẹ́ yìí wò ẹ pé àwọn láwọn spiritual vendor kan wọ́n wọnú díẹ̀ ń pẹ́ alájà ẹjọ́ ẹ máa tàwọn iṣẹ́ yìí irú àwọn kankan bẹ́ẹ̀ máa ta ọṣẹ àánú ẹ máa ta máa ló ṣe spice irú bíìdì ìlẹ̀kẹ̀ àdódùn tí mo fi kalẹ̀ lẹ̀ ẹlòmíì ní kí n ṣe no ṣe spice fóun kí n ṣe gbá kí n ṣàwo pé kí n máa ta gbèmí wòye pé anything tó bá ti jórí social media táwọn tó bá ti sọ fáwọn yẹn pé ẹ mówó wá mo máa ń find ẹ̀ sàn mà bóyá máa believe pé bóyá kan yóò ní ṣiṣẹ́ or anything that's why tí n bá drop iṣẹ́ tí wọ́n náà lè ṣe fún alára ẹni tó bá gbé wá sọ́dọ̀ mi ó wù ẹ́ láti gbé wá ni you can do it at home but sometimes mo máa ń find ẹ̀ sódì gan gbá nígbà tí mo máa sọ pé ó yá iṣẹ́ eléyìí 20,000 ní eléyìí ẹ̀ wá rà mo máa ń find ẹ̀ sàn mà but lédi ẹni kò mí ìnà àwọn èèyàn máa rà gbà kan àwò kan but èmi sọ fún ẹ pé tọ́lọ̀ bá fún mi ní ìyọ̀ǹda tí n bá ráyè torí messages gan o mi lórí eléyìí tí mò ń ṣe gan mi tí ní time fúnra mi pátá jẹ́ pé mo tún fẹ́ máa ta nǹkan mi mọ́ ẹ wo bọ̀ ẹ lọ dánṣẹ́ yìí wo asẹ́ni lórí ò ní sẹ́mi lórí asẹ́ni lórí ò ní sẹ́wọ̀ náà lórí.